ẹ jẹ́ kí a ṣe kábíyèsí fún Olúbàdàn lẹ́ẹ̀kan sí i. Kábíyèsí o. O ṣe. Ẹ ṣe. Bí a bá bímọ tó bá yanjú pé ọmọ náà yàn níṣojú ẹ̀mí wa ó yẹ kí a máa dúpẹ́ ká sì máa yọ̀ ní. Àkíkà. Níwòyí ọjọ́ ajé tó kọjá a wà ní ìlú Ọ̀yọ́ Aláàfin odò ìpàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà. Bẹ́ẹ̀ni. Ọjọ́ ajé ìjọ náà ni gbogbo ọba aládé ilẹ̀ Yorùbá. Àṣeyí Máyégún o. Òní wọ́n já ewé oyè Máyégún ti ilẹ̀ Yorùbá lé bàbá wa ọba ọlọ́ba ìlú Alhaji olóyè Wàsíù Àyìndé lórí ọmọ Gbọ́láhàn ọdẹ náà kò ní di òtútù bẹ́ẹ̀ ni kò ní di orí fífọ́. Àṣẹ. Ní àkóso báyìí akí bàbá wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Sálíù Àkànmú Ọlásùpọ̀ Adédùnwọ̀n Adétúnjọ́ láwọn ẹ̀kú orí ẹ̀ bá mi. Kábíyèsí o. Torí pé ẹ pé Wàsíù Àyìndé kọ̀ yóò sẹ́lẹ̀ Ọlọ́run ìjọba jẹ fún yín. Àṣẹ. Mo kí ìyá wa Ayingun Ìyálóde tilẹ̀ Ìbàdàn ìyá wa Àṣàkẹ́ Ọlọ́ládé Adétúnjí ẹ mọ̀ kó oríire o. Kábíyèsí o. Bákan náà ni mo kí bàbá wa Alhaji Ambali Ìṣọ̀lá Adétúnjí ọmọ ọlọ́yẹ Àjíbọ̀kè ẹ kó oríire. Oríire ni. Ẹ ṣe nígbà tá a wà lọ́yọ̀ọ́ àwọn olórí wa ń kọrin wọ́n lù wọ́n péde wọ́n sọ gbogbo àwọn kan àwọn ní ẹ ti gbàgbé bẹ́ẹ̀ nìkan ló gbé Wàsíù Àyìndé wọ studio ni ẹ má gbàgbé àsìpẹ́mẹ́ àti 80+ wọ́n wá pé bàbá wa Ìṣọ̀lá Adétúnjí inú wọn dẹ́dùn ara wọn yá kò ní bàjẹ́ fún yìí o. Àṣẹ. Ẹ̀yin bàbá wa olóyè tuntun ní agẹ́rán tí ò tí ní àwọn ti gbà nọ́mbà sí tẹ̀tìgbà nọ́mbà sí tẹ̀tìgbà nọ́mbà tí a rọ̀gbà ẹ káàbọ̀ Máyégún gbogbo ilẹ̀ Yorùbá ẹ káàbọ̀ bàbá. Máyégún worldwide. Ẹ wá kí bàbá ní ọyẹ ẹ sọ̀rọ̀ ẹ kí bàbá mọ̀ pé wá dúpẹ́ ọmọ tó mọ̀ọ́rẹ́ nìyẹn. Ọba ń kí ọ Ajọ́dún à ń kí ọ. Ó jẹ́ nǹkan ìdùnnú fún mi pé ọ̀dọ̀ bàbá ni wọ́n láti kọ́kọ́ wá torí àwọn àgbàlagbà ní ẹni tó bá ń ṣẹ́gun sí ẹjọ́ àwọn àgbàlagbà wọn lẹ́ni tó bá ń ṣẹ́gun sí kábíyèsí Ọlọ́run ló ń jẹ́ pàtó yẹ pé ẹ̀yin ni Ọlọ́run ló pìṣù tó fi Wàsíù tó fi dùn nínú ní ọdún bíi 11 sẹ́yìn àti ìwà lórí Ọlábàyí ta lọ sọ́dọ̀ kábíyèsí Aláàfin tó tó wá jẹ́ pé lójú ẹ̀mí yín náà nǹkan tẹ torí ẹ̀ lọ yẹn àti nǹkan yẹn máa ṣe ẹ̀yin ti wà lórí ọlá iná Ọlọ́run fi dùn nínú ẹ̀yin ní wàhálà yín ni ò já sásán ẹ̀yin ní gbogbo ọpẹ́ tọ́ sí ìtorí ti yín làwọn èèyàn ṣe ń bọ̀wọ̀ fún àwa ṣe ni wọ́n ń bọ̀wọ̀ ọ̀ṣẹ́ yín lára kọ̀ọ̀kan àwa. Ọpẹ́ ńlá ni pé gbogbo nǹkan tẹ́ ṣe wàhálà fún ní ìjẹrin ìjẹta àná òde yìí lójú ẹ̀mí yìí Ọlọ́run dẹ̀ sọ di ọ̀tun ó sọ di ọ̀tun. Kábíyèsí o. Mo fẹ́ kẹ́ túbọ̀ bá mi máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kẹ́tẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ bàbá Aláàfin torí pé àwọn yẹn àgbàlagbà ní ìtọ́wé pàwájú Olúbàdàn yẹn ní kábàlẹ̀ ká lè ṣe mí ìtorí ni bàbá ṣe ṣe gbogbo ọdún ṣe yìí àtẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run so mí tí lọ síbi kankan ó di dandan ó dẹ̀ kan di dandan bẹ́yìn ni mo gbọ́dọ̀ kọ́kọ́ wá yọjú sí kí n tó máa lọ sọ́dọ̀ gbogbo àwọn àlàyé tó kù so kábíyèsí mo ní kí n dúpẹ́ ni o. Àṣẹ. Ẹ bá gbé ìwọ tí mo
òye jẹ náà. Àyìndé o, ìwọ tí mọ òye jẹ náà o. Ìwọ ìsà lóore mọ̀mọ̀ jẹ́ ìwọ tí mọ òye jẹ náà. Tẹ́lí ẹ̀ mọ̀ ní bàbá. Adúpẹ́. Bẹ́ẹ̀ bá jẹ́ ọmọ gidi lọ́dọ̀ bàbá gidi, ohun gidigidi yóò máa ṣe dédé rẹ̀. Láìpẹ́ ọ̀fẹ́ kù sí ìṣẹ́jú méjì kẹ́ jáde. Bàbá wa tó jẹ́ pé tẹ́ bá ti ń gbọ́ sẹ̀lẹ̀ ẹrù fún sẹ̀lẹ̀ mi balẹ̀ mọ́ ní sẹ̀lẹ̀ apẹ̀tẹ̀. Bàbá wa Ìmọ̀nà Adéwálé ní afẹ́ mọ́ Anikado kásádùn àfún yín. Bọ́yá bàbá ẹ bá súre fún wọn. Àkọ́kọ́ náà a kí n pẹ̀lú oríire. Alhamdulillah. Torí Yorùbá wípé ká tó fìyàn joyè láàrin ìlú ló láti jẹ ẹni rere. Gbogbo yẹn dẹ̀ ti di kárí ayé kò ní wọ mi. Ọlọ́run gba ọpẹ́ wa. Àwọn afẹ́ ọmọ rẹ lé ọ lọ́wọ́ ọgbọ́n àti agbára tó máa fi lògbà ó yá bá mi fi fún. Ìkẹ́ àti ìgẹ̀ ọ̀dọ̀ rẹ ní ti wá ó yá gbà fún ọmọ rẹ. Ó ní ohun tí àwọn àgbààgbà rí tí wọ́n fi fà á sókè láàrin àwọn ẹgbẹ́ láti fi joyè ohun kan tí wọ́n rí wọ̀nyí Olódùmarè má jò rí dìbàjẹ́. Àmín. Kí ni mo ṣe yìí sí má jò débọ́mọ rẹ. Àmín. Aya àti ọmọ Olúwa súre fún wọn. Àmín. Oyin ò ní kan oyin ò ní tì. Agbára tẹ fi máa ṣàṣeyọrí Ọlọ́run kò gbé wọ̀nyí. Ẹ ó máa wu ènìyàn, ẹ ó máa wu Ọlọ́run, ẹ ó máa wu ènìyàn, ẹ ó máa wu Ọlọ́run. Bí bínúbínú kan bá wà ní kọ̀kọ̀ tó wípé òun tako sí àlàyé Ọlọ́run kò sọdá láì lágbára. Àmín. I repeat it with all belief. Pé bí ẹnikẹ́ni tàbí ìgbìmọ̀ kan tàbí ọ̀tá ohun tó dára kan bá dìde wípé òun tako sí àlàyé Ọlọ́run kò sọ̀rọ̀ wọn dá láì lágbára. Àmín. Bíbélì wípé Ọlọ́run pàṣẹ fún ọmọ Israẹli wípé òun ó sọ gbogbo àwọn ọ̀tá tó bá dìde sí ẹbí ẹbí kọlù níwájú rẹ. Ǹjẹ́ mo wí arákùnrin olóyè tuntun pé gbogbo ẹnikẹ́ni tó bá dìde ogun sí ọ wọ́n di ẹni ìkọlù níwájú rẹ. Agbára àti ṣe rere yóò wọnú yín. Gbogbo tí Ọlọ́run ti fi fún èso ní ìbàjẹ́ lákòókò tí Ọ̀yọ́ state ò ní rí fàsẹ́yìn ìlú yìí ò ní rí dìbàjẹ́ iṣẹ́ yìí ó máa gbèrú sí i. Bẹ́ẹ̀ ti jẹ́ amúnúdùn tí ohùn yín ń jáde múnú àwọn ènìyàn dùn ẹni sunkún. Ohun tí mú kéèyàn pani lẹ́rìn ṣùgbọ́n kóun máa sunkún kọ̀kọ̀ kò ní dé bá yín. Àmín. Àkókò tẹ wọnú ààfin wa àlàáfíà kó jọba. Gbogbo tá a ti wúre lónìí tá a ti sọ jáde àṣẹ Olódùmarè kó balẹ̀. Bàbá ojú yóò ní rí bi. Ìkan lára àwọn iṣẹ́ yín rè tó ń jáde dáadáa. Gbogbo àwọn iṣẹ́ yòókù náà wọ́n tún máa jáde dáadáa. Àtọmọdọ́mọ yín wọn ní kábàámọ̀. Owó èṣù èèmọ̀ burúkú láàrin àwọn ọmọ ilẹ̀ ńlá ló yá gbèbí bẹ́ẹ̀. Gbogbo ẹni tó ń fẹ́ tiwa tó ń fẹ́ ti yín ó yẹ máa ṣe rere. Ẹ̀yin ọ̀dọ́ wọn yẹ máa ṣe rere. Ọlọ́run kó gbà fún yín. Káṣẹ ti bàbá wa tí ọmọ tẹ̀mí mímọ́ kó máa sìn yín lọ. Ẹ mọ̀ ọ́ lò. Ẹ rí bá ti ṣe. Kí lè dára fún yín. Jésù Olúwa wa. Àmín. 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 Jesus name. Ok, láì ṣẹ́jú kan. Mo kí olóyè Mayegun ẹ lè má mọ̀ mí mọ́ the 90s of Yorùbá land the 90s nígbà bàbá yín jíjí làwà tí wọ́n lè dá DIG Nigeria commander wa ń gbà yín àgbà yín láti ẹ̀sìn náà ti ṣẹlẹ̀. Mo wá fẹ́ bàbá wa Olúbàdàn wọ́n ń bọ̀ wá January 25 fún ayẹyẹ ọgbọ̀n ọdún Celestial of Christ Apẹtẹ. Èmi ni chairman planning committee. Inú mi á dùn kẹbà àbàwà wá ń jọ yẹn kẹbà bá wa ṣàjọyọ̀ so a lè máa sọ̀rọ̀ bẹ́tà ń gbà yẹn ṣé ká máa retí Mayegun 25 omi fẹ́ àṣẹ bàbá ti gun àmì. Olóyè ẹ wá kí wọn tí kí wọn lẹ́tí lọ́yà bẹ́ẹ̀ kí wọn ní orí fóònù ni ẹ kí wọn. Kábíyèsí òun náà lè lè. Ọba ń kí ọ. Ọba ń kí ọ. Yóyé ń kí ọ. Ní orúkọ adé kan ṣoṣo tí ò pé méjì àṣà sọ bẹ́ẹ̀ òfin tún sọ bẹ́ẹ̀ bàbá wa tí wọ́n fi tìbàdàn dárúkọ wọn bàbá wa láìlúà ọba sọ́ọ̀lù àkànmú ọ̀làsopọ̀
Adéjùwọ̀n Adétúnjí Ajé Ògúngúnnísọ̀ kìíní ẹsẹ̀ kábíyèsí. Ìyàwó olórí tí mo fi tìbàlẹ̀ dárúkọ wọn tí a tún jẹ́ Ayégun Ìyálóde ti ilẹ̀ Ìbàdàn kábíyèsí ẹ̀yìn náà. Kábíyèsí. Bàbá wa olórí ọmọọba mo kí ẹ̀yin náà o. Àṣpéwà. Akíọlá o. Bàbá ní kínkín olóyè Ọ̀ṣọ́fì ló mọ̀ dárí kan. Wọ́n kí gbogbo yín ààrẹ ẹgbẹ́ ọmọ Olúbàdàn tí ilẹ̀ Ìbàdàn jagun Olúbàdàn mo kí gbogbo yín palace pastor onímọ̀gbàgbé rẹ̀ yín gbàgbé ẹ̀ ó ti ń ṣẹ́jú sí i. Mo ti kí gbogbo ẹ̀yin ọba pátápátá gbogbo ọba pátápátá mo kí yín o. Àgbàgbé yín inú gbogbo ọlọ́dún nítorí bàbá kẹ́hìn mo kí ẹ̀yin náà ọlọ́pàá àtà gbogbo yín mo kí. Àtọlọ́pàá tí ọ̀wọ́ sọ. Máyégún gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Kára ó le. Bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn wọn ní kínkín káàbọ̀. Wọ́n ní ọmọ ẹlẹ́ni yìí o ẹ kì í ṣe àlejò ní ààfin yìí nítorí ìdí èyí inú wọn dùn lọ́pọ̀lọpọ̀. Ọlọ́run má bà iṣẹ́ ẹnìkankan wa jẹ́ o. Wọ́n ní Máyégún jẹ́ ẹni tí èèyàn fi gbàdúrà ọmọ tí rí ẹjọ́ lọ́hùn ẹ̀yin náà ó di nǹkan ńlá lágbára Ọlọ́run. Bí èèyàn bá dé Ọ̀yọ́ ọmọ mi nílé pẹ́pẹ́yẹ pọmọ ọlọ́pàá jáwé níbẹ̀ inú mi sì dùn ọ̀dọ́gba so adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n ní yọ̀ọ̀mọ yẹyin lágbára Ọlọ́run yọ̀ọ̀mọ yẹmi kí ni iná wà bẹ́ẹ̀ bó ní tẹ́ ẹ̀sùn kẹrẹ̀ rí ọmọ yín lórí ẹ̀sùn kẹrẹ̀ lẹ́mi náà lórí o. Ọba ń kí ọ, ọba ń kí ọ. Inú wa dùn púpọ̀ ara wa yá bàbá ní ẹjọ́ ọmọ tó mọ ìyàmọ tó ju wa rí ibi ọjọ́ méjì lèmi fi sùn lẹ́wọ́ mi tó ṣe á wá sí ìnáwó gan kí lè fẹ́ kó ṣe o nítorí ìdí èyí inú wa dùn lọ́pọ̀lọpọ̀ tí yóò máa dáa ní lágbára Ọlọ́run so iṣẹ́ ńlá tó gbé fún yín Ọlọ́run fún yín ṣe o gbogbo ọ̀tẹ̀ sọ́njọ́ náà lọ́hùn owó yẹn lórí lágbára Ọlọ́run inú ilé yín níbí o ẹ máa wọlé kẹ máa jáde ìmọ̀ràn lóríṣiríṣi táwọn bá ń fún yín Ọlọ́run ó jẹ́ kí ẹ máa gba ìmọ̀ràn náà yóò ṣe wọn ṣe sún rere ẹ ṣe gan o. Ọba làwa jẹ́ wa ò mọ̀ jábọ́ bá kú. Wọ́n ti fọlọ pàṣẹ wọn pàṣẹ wọn lẹ́ni tí ò gbà kó bọ́ sọ́kọ̀ kó sáré. Ọba làkàn mú o Adétúnjí ó ti dádé sórí. Ọba làkàn mú o ọba ti tẹ̀ pa gbogbo ẹni gbogbo Àkànmú Sálíù mi ọdún ju ọba tó lolúyọ̀ lélẹ̀. Ọmọ dáadáa ni ẹ o. Ọmọ dáadáa ni ẹ o. Téèyàn fi yàn gàn lọ ẹ̀ jẹ́. Bẹ́ẹ̀ bá bímọ tó bá rí wọ́n. Ìyàwó ìjọba fẹ́ ká sí. Ṣùgbọ́n ọmọ tó dáa ni ọ́. Ọmọ tó dáa ni ẹ o. Ó sì dáadáa lẹ́nu ìjọun ó dáadáa lẹ́nu. Ẹ̀dáìkò náà bismillahirrahmanirrahim. Ina atayna kalika wasala. Masali ni rabika wa niari na zani aka huwa.